a tún kú bí ojú ọjọ́ ṣe rí níbi yòówù kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá Tenten TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mọ́ròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbójútẹ̀ fún owó ojúnà ní fọ́ ètò tẹ̀sí fi ń gbà wá tí nù ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún tásìkò yìí ó náà láyàn fún Elédùmarè tó ṣe bẹ́ẹ̀ tó mú wá ìjà wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Kàkà tí máa fi tẹ̀lé àbádòfin tó ní kí a máa fi tìpátìkúùkù máa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dìbò tí ń fi wá sọ bẹ́ẹ̀ tẹ̀lé àbádòfin ọ̀hún máa yá lọ sẹ́wọ̀n fún dídí oṣù 6 gbáko Àgbákòbá ló sọ èyí di mímọ̀. Àwọn ẹgbẹ́ òṣèlú PDP ní ilẹ̀ Ìgbò kò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC rárá. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Imo ló sọ èyí di mímọ̀. Alákòóso tẹ́lẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Katsina tó tún jẹ́ sẹ́nitọ̀ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Benue òun ló ti ṣe bẹ́ẹ̀ kí ilé ayé wípé ó dìgbò ṣe báyìí. Àwọn ọlọ́pàá ọmọ ogun ilẹ̀ yìí àti fìjìláńtẹ́ náà ti dóòlà ẹ̀mí ènìyàn 3 nínú igbó ní ìpínlẹ̀ Kogi. Ọ̀gọ̀rọ̀ ẹ̀mí ló tún ti ṣe bẹ́ẹ̀ tó ti bọ́ báyìí nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní orí afárá Kauru l'Àbújá. Arákùnrin kan rèé tó ṣe bẹ́ẹ̀ dáná sun ìyàwó àti ọmọ pẹ̀lú ara rẹ̀ mọ́lé ní ìpínlẹ̀ Abia lórí ẹ̀sùn àgbèrè èyí tó fi kan ìyàwó rẹ̀. Ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Katsina báyìí ọ̀gọ̀rọ̀ àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ náà làwọn báńdíìtì ti ṣekú pa báyìí o sínú oko wọn tó ṣe bẹ́ẹ̀ jí màálù wọn gbé wọgbó lọ. Bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ yìnbọn pa àwọn Fúlàní méjì kan ní ìpínlẹ̀ Plateau. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Kàkà tí máa fi ṣe bẹ́ẹ̀ buwọ́lu àbí ṣe àtìlẹ́yìn fún àbádòfin tó ní ká máa ṣe bẹ́ẹ̀ fi tìpátìkúùkù máa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dìbò níṣe ní ìyàlọ́ sẹ́wọ̀n fún odidi oṣù 6 gbáko Àgbákòbá ló sọ èyí di mímọ̀. Tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó sì jẹ́ àgbà agbẹjọ́rò lórílẹ̀-èdè Nàìjíríà Olisa Àgbákòbá ni ó mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ lórí àbádòfin etí ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbéyẹ̀wò wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá kọ̀ láti ṣe ojúṣe rẹ̀ nípa pé kó dìbò lásìkò ètò ìdìbò níṣe ni wọn yóò máa fi páńpẹ́ òfin gbé tí wọ́n sì máa kọjú rẹ̀ sí àtìmọ́lé nígbà tí ń ṣe àlàyé lórí mọ̀mọ́wọ̀nà chánẹ́ẹ̀lì lánàá òde yìí ìṣe ló ṣàdúrà wípé nítòkàn kọ́ ni àwọn ènìyàn náà òun kọ́ ni wọ́n rán ó ní àbádòfin ọ̀hún kò tiẹ̀ ṣe gbọ́ létí bẹ́ẹ̀ ni kò ṣe rí torí wípé nítorí kí wọ́n ṣe bẹ́ẹ̀ wádìí rẹ̀ àti mójútó ó ní wọ́n kọ̀ sílẹ̀ tó sì gbé àbádòfin tí kò sí tara rẹ̀ jáde ó ní òun gan tó ń jẹ àgbà agbẹjọ́rò yìí tí wọ́n bá ní túláàsì àbí tìpátìkúùkù ó ní kí òun fi jáde dìbò ó ní òun ò ní ṣe o bẹ́ẹ̀ ni òun ó tẹ́ òun lọ́rùn láti lọ sí ẹ̀wọ̀n lórí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà báyìí nígbà tí ó máa ṣe àlàyé ó ní kí ni ìdí pàtàkì táwọn ènìyàn tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ yìn wọ́n nù láti má dìbò nínú ètò ìdìbò tí ń wáyé lórílẹ̀-èdè Nàìjíríà ó ní látàrí wípé wọn ò rí àtúnṣe bẹ́ẹ̀ wọn ò rí ìyípadà lórí gbogbo àwọn ètò ìdìbò èyí tí wọ́n ti ń ṣe lórílẹ̀-èdè yìí nígbà tí ó sì tún ṣe ní àlàyé wípé kò sí àtúnṣe kankan fáwọn ènìyàn náà ní orílẹ̀-èdè olómú wọn kí wọ́n fi ṣe bẹ́ẹ̀ kọtí ọgbọ̀n sí ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ pa ojútùú sí àwọn nǹkan yìí níṣe ni wọ́n kàn yín gbàdo sẹ́yìn gbà oníkàkà tó náà fi wá máa ṣègbè fúnru àbádòfin náà ó tẹ́ ò lọ́rùn kó náà lọ sí ọgbà ẹ̀wọ̀n fún odidi oṣù 6 fídíò rẹ̀ ńkọ́ ní ṣe àfihàn rẹ̀ fún wa. They become active. Once they get power, they disappear. Look at the ridiculous one in the National Assembly about voting being compulsory. If that bill were to pass, I, Olisa Àgbákòbá, will not obey it. I'll plead conscientious objection. I'd rather go to prison for 6 months than to obey it. Why would the National Assembly want to impose compulsory voting? Why don't they reverse the question and say, why are Nigerians not interested? What is the apathy about? Well, the apathy is that they don't get anything. If I know that I'm going to get something, there's an aspiration, there's an interest, you will find people coming out to vote. But if people see the same old trick, you come, you take my vote, you disappear till the next 4 years, there'll be apathy. So for all these reasons, Seun, I think we need to look for a new model.
we need to look for a new model. So, and I'm thinking that something follows. Yes. Yeah, I'm thinking, is it that the public office is too? Àwọn ẹgbẹ́ òṣèlú PDP ní ilẹ̀ Ìgbò kò lè darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC rárá. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Imo ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Imo Achike Ndewa òní ó mà ti ṣe àlàyé ọ̀rọ̀ lórí móhùnmáwòrán Arise TV níbi tá ti ní ìtàkùrọ̀sọ pẹ̀lú rẹ̀ látàrí ìdúnkokò táwọn náà jẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ti ilẹ̀ Ìgbò náà tí wọ́n ń ṣe fún àwọn ènìyàn wọn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wípé tán bá kọ̀ tí wọ́n bá jẹ́ kí sẹ́nítọ̀ Samuel Anyanwu kó tẹ̀síwájú gẹ́gẹ́ bí national secretary fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún níṣẹ́ làwọn yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nígbà tí gómìnà tẹ́lẹ̀ ọ̀hún Achike tí ó mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ ó ní wọn ò lè darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC wọ́n kàn dúnkokò ní oníṣẹ́ ráwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún Samuel Anyanwu yìí ní ilẹ̀ Ìgbò ó ní wọ́n kéré jọjọ bẹ́ẹ̀ ni wọn ò sì lóòrìn nílẹ̀ láti sọ wípé àwọn kọ ẹgbẹ́ òṣèlú PDP lápapọ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ó ní lóòótọ́ àti lódodo àwọn tán wá láti ilẹ̀ Ìgbò ọ̀hún náà ní àṣẹ tó sì ní orí ọ̀fẹ́ láti yan ènìyàn tó wọ́n tí ó máa tukọ̀ ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí national secretary tí ń ṣe akọ̀wé àgbà fún ẹgbẹ́ ọ̀hún ó ní ṣùgbọ́n wọ́n ti gbìyànjú lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn ènìyàn tó wà nígbàánu àti gba ènìyàn náà wọlé tí wọ́n ṣe bẹ́ẹ̀ dá ọ̀rọ̀ náà tán dá padà wípé wọn ò ní gba àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta ó ní àwọn tí wọ́n ń sọ fún wa báyìí wípé táwọn bá tún ṣe bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ láti yan ẹlòmíì tí wọ́n bá tún dá padà tí àwọn fẹ́ kọ́ ni wọn yóò rí lọ́dọ̀ àwọn ó ní ṣùgbọ́n ìṣèbí kí àwọn fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC. Alákòóso tẹ́lẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Katsina ló ti ṣe tó tún jẹ́ sẹ́nítọ̀ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Benue ló ti ṣe bẹ́ẹ̀ dágbére fún ilé ayé pé ó dìgbò ṣe. Ọ̀sánjà Ọ̀rúndọ̀pá Joseph Akagagar ni ó ti ṣe bẹ́ẹ̀ kí ilé ayé wípé ó dìgbò ṣe ẹni tó jẹ́ alákòóso ní ìjọba ní ìpínlẹ̀ Katsina tẹ́lẹ̀ rí tó sì ti fi ìgbà kan jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú ìpínlẹ̀ Benue láàrin ọdún 2007 sọdún 2011 ó ní ó ti ṣe bẹ́ẹ̀ kí ilé ayé wípé ó dìgbò ṣe lẹ́ni ọdún mọ́kàndínláàádọ́rin lẹ́yìn àìsàn ráńpẹ́ èyí tí wọ́n ní ó ṣe ẹni náà gẹ́gẹ́ bí alága fún caretaker committee tẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Benue bó ṣe fi ìròyìn náà bó ṣe fi léde wípé ló àná tí ń ṣe ọjọ́ kọkàndínlógún oṣù tá a wà nínú rẹ̀ yìí ní alẹ́ ó ní arákùnrin náà ó ní ó kí ilé ayé yìí wípé ó di ìgbó ṣe tó sì náwọn yóò tún máa kéde bí ìsìnkú yóò ṣe lọ. Àwọn ọlọ́pàá ọmọ ogun àti fìjìláńtì tó jẹ́ ti Fúlàní ni wọ́n ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí ènìyàn mẹ́ta nínú igbó ní ìpínlẹ̀ Kogi. Nínú igbó tán pé orúkọ rẹ̀ ní Ankomi ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi William Aya bó ṣe ṣe àlàyé ọ̀rọ̀ ó sọ dímọ̀ wípé àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn ajínigbé náà ti jí gbé wọnú igbó ọ̀hún ó ní àwọn ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí wọn lẹ́yìn tí wọ́n jọ rọ̀jò ìbọn fúnra wọn láàrin ọlọ́pàá ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí àti àwọn fìjìláńtì tán jẹ́ ti Fúlàní nílẹ̀ tí wọ́n ní wọ́n dáwọ́ ìyàjọ fún àwọn ajínigbé náà tán sì bẹ́ẹ̀ sẹ́ wọn sọ̀rọ̀ tán sá lọ ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ látàrí pé ọwọ́ ìyà ó dùn wọ́n dáadáa ibẹ̀ náà ti dóòlà ẹ̀mí ènìyàn mẹ́ta níbi tá a ti rí Musa Abdullahi ètò wá láti ìjọba ìbílẹ̀ Mangu ní ìpínlẹ̀ Plateau Abdulaziz Adamu tó ń wá láti Ọ̀kẹ́nẹ́ ní ìpínlẹ̀ Kogi tó fi mọ́ Yusufu Ibrahim tó ń wá láti ìjọba ìbílẹ̀ Zaria ní ìpínlẹ̀ Kaduna àwọn ènìyàn náà wọ́n ní wọ́n jí gbé ní nǹkan bíi ọjọ́ karùndínlógún inú oṣù karùn-ún ọdún tá a wọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé lásìkò tí wọ́n ń darí bọ̀ níbi ìrìn àjò wọn ó ní wọ́n palẹ̀ ọkọ̀ wọn mọ́ tó sì jí wọn gbé wọ inú igbó lọ ìròyìn tó dé ti ìgbọ́ àwọn agbófinró náà fi tètè pa kìtì mọ́lẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù tó fi dóòlà ẹ̀mí àwọn ènìyàn ọ̀hún ní báyìí àwọn oníṣẹ́ láabi náà wọ́n ti dágbére fún inú igbó ọ̀hún tó sì ti sá lọ ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ látàrí bí ọwọ́ ọmọ ogun lèyí àti àwọn ọlọ́pàá àti fìjìláńtì bó ṣe ṣe bẹ́ẹ̀ borí tiwọn mọ́lẹ̀. ìjọ tẹ̀bí ń palẹ̀ káwọn ṣe rìn lé ọjọ́ tẹ̀bí sì ń pọ̀nà kéjùmọ̀rí máa pa ọ̀nà mọ́ fún wa ọ̀gọ̀rọ̀ ẹ̀mí ló tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní orí afárá Kárò l'Àbújá.
orí afárá Karu tó jẹ́ Karu bridge lópòpónà Òyáyá sí Kẹ́fí ní olú-ilẹ̀ tí ń ṣe Àbújá. Ó ní ìṣẹ̀lẹ̀ láabi náà ti wáyé lánàá ní nǹkan bíi déédéé aago kan ààbọ̀ ọ̀sán kù ìṣẹ́jú mélòó kan kólú ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bá ṣe sọ dímọ̀ wípé ọkọ̀ tó kó omi pure water ó ní ó mà ṣe bẹ́ẹ̀ láriwọ inú ọkọ̀ tirẹ́là ńlá kan nínú èyí tí wọ́n ní ọkọ̀ tirẹ́là ńlá ọ̀hún ó rún jégejége níbi tí àkọsílẹ̀ ènìyàn tí a kò tí ì mọ òǹkà wọn lásìkò tí a fi kó ìròyìn jọ tí wọ́n ti dágbére fún ilé ayé yìí. Báyìí orí afárá Karu ní olú-ilẹ̀ tí ń ṣe Àbújá ó ní oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ló ti ń ṣe bẹ́ẹ̀ wáyé ní gbogbo àti gbogbo àsìkò kí Elédùmarè kó mọ̀ ṣe bẹ́ẹ̀ pa wá mọ́ ni. Ó dá ní ìpínlẹ̀ Katsina àwọn àgbẹ̀ tí kò níye ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa báyìí ní ìpínlẹ̀ Katsina látọwọ́ àwọn báńdíìtì nígbà tó sì tó kó ọ̀pọ̀lọpọ̀ màálù lọ ní inú oko wọn. Lágbègbè tẹ́pẹ̀ ní Kúkárúsámù ìjọba ìbílẹ̀ Sàfánà ní ìpínlẹ̀ Katsina ní ìṣẹ̀lẹ̀ ilé náà tó ti wáyé o pẹ̀lú bá ṣe sọ dímọ̀ wípé àwọn àgbẹ̀ olóko tó ń bẹ nínú oko wọn tó sì ń ṣiṣẹ́ lọ́wọ́ ó ní àwọn báńdíìtì náà ṣe bẹ́ẹ̀ kó ní papamọ́ra tó sì ṣínà ìbọn bolẹ̀ fún àwọn ènìyàn náà. Àkọsílẹ̀ iye ẹ̀mí tó bọ́ ó ní kò sí ní àkọsílẹ̀ fún wa báyìí lásìkò tá a fi ń kó ìròyìn jọ ṣùgbọ́n náà sọ dímọ̀ wípé màálùú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní àwọn Fúlàní ó ní àwọn báńdíìtì darandaran àwọn báńdíìtì oníṣẹ́ láabi ọ̀hún náà tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí kó lọ ní inú igbó nínú oko níbi tí àwọn àgbẹ̀ náà tó ti ń ṣiṣẹ́ oko wọn lọ́wọ́. Wàyí ò níṣe ni ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ló ti ń di lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Katsina tí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn tí kò sì ṣètò ààbò níbẹ̀ mọ́ báyìí. Arákùnrin kan rèé tó ṣe bẹ́ẹ̀ dáná sun ìyàwó àti ọmọ rẹ̀ mọ́lé ní ìpínlẹ̀ Abia lórí ẹ̀sùn àgbèrè èyí tó fi kan ìyàwó rẹ̀ tó di olóògbé ọ̀hún. Arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Udochi Amala ó ní ó ń gbé ní agbègbè Onitsha Ugwa ìjọba ìbílẹ̀ Obingwa ní ìpínlẹ̀ Abia gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé lọ́jọ́ àbámẹ́ta tí ń ṣe ọjọ́ sátidé tá a lò sẹ́yìn ní nǹkan bí dédé aago 2 òru lásìkò tí ìyàwó àtàwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ti ń sùn òun ó mà ṣe bẹ́ẹ̀ gbé epo bẹntiró wọlé tó sì fọ́n bẹntiró sínú ilé ọ̀hún ló bá sọ iná sí i ní iná náà bá sọ jíjó ló sọ di orin ní inú ilé náà níṣe ni wọ́n sọ dímọ̀ ní pé àwọn ará àdúgbò wọ́n gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn ènìyàn ọ̀hún níbi tí wọ́n ti ní ẹ̀mí arákùnrin Udochi Amala ó ṣe bẹ́ẹ̀ ó ti wà ó nìkan ó ní orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún pẹ̀lú bẹ́sẹ̀ ní ọmọ rẹ̀ kan ló kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra nígbà tí ìyàwó àti àwọn ọmọ rẹ̀ méjì tó kù náà padà dákẹ́ lánàá tí ń ṣe ọjọ́ ajé Monday láwọlé sùn nígbà tí wọ́n gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn èyí tí wọ́n gbé wọn lọ báyìí wọ́n ti fi páńpẹ́ òfin gbé Udochi Amala níbi tó ti ṣe ní àlàyé pé ilé ayé ló ti sú òun àti pé òun ò ní kókó àbí ẹ̀rí kan gbámú lórí pé òun fi ẹ̀sùn àgbèrè kan ìyàwó òun tó fi mú òun dáná sun àwọn ènìyàn náà mọ́ inú ilé. Wàyí ò iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Abia àtàwọn ènìyàn tí wọ́n rí sí ọ̀rọ̀ obìnrin ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní ìgbésẹ̀ tó tọ́ láti fi ìyà jẹ arákùnrin ọ̀hún lábẹ́ òfin wọ́n ní àwọn tí ń gbé báyìí láìpẹ́ láì jìnnà yóò sì fojú kan ilé ẹjọ́ lórí ìwà tí kò bófin mu èyí tó wù lórí bó ṣe dẹ́mi àwọn ènìyàn náà bó ṣe dẹ́mi wọn légbodò. Eléyìí náà ló tún ṣe bẹ́ẹ̀ tó ń kọmi lóminú tó sì rúni lójú pẹ̀lú bí ká pè é ní pé níṣe ni adìrẹ ló jẹ̀ fún ara wọn tàbí ká ní bákan náà nǹkan ni ọ̀rọ̀ rí èso ti pàdídà báyìí ó ti ń lé ajá pàdídà ó ń lé ọlọ́dẹ àwọn Fúlàní darandaran náà mà ṣe bẹ́ẹ̀ yìnbọn pa àwọn Fúlàní méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Plateau báyìí lágbègbè tá a pè ní Taore ní ìjọba ìbílẹ̀ Bọ́kọ̀sì ní ìpínlẹ̀ Plateau ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ o pẹ̀lú bó ṣe ní àwọn Fúlàní darandaran náà ṣekú pa àwọn Fúlàní akẹgbẹ́ wọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn tí wọ́n bọ̀ láti agbègbè tó pè ní Maikatako ní ìpínlẹ̀ Plateau ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ Miyetti Allah ní ìpínlẹ̀ Plateau Ibrahim Yusuf Babayo èyí tó ṣe ní àlàyé ní olúlu ìpínlẹ̀ ọ̀hún tí ń ṣe Jọ́ọ̀sì kò sọ níwọ̀n wípé arákùnrin torúkọ rẹ̀ ń jẹ́ Umaru Seidu àti
Rashida Yakubu ó ní wọ́n ṣekú pa lásìkò tí wọ́n padà bọ̀ ní àti ìrìn àjò tán ṣe wọ́n sì wà ní orí ọ̀kadà ní ìpínlẹ̀ Plateau ọ̀hún. Ó ní àwọn kò tí ì lè sọ àwọn ènìyàn tí wọ́n ṣiṣẹ́ náà ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn afurasí agbésùmọ̀mí inú àwọn Fúlàní darandaran tó ní wípé ọ̀gọ̀rọ̀ màálù ètò nǹka rẹ̀ ti lé ní 100 pẹ̀lú àwọn Fúlàní tán ní màálù ọ̀hún. Ó ní wọ́n ti ń ṣekú pa ní ìpínlẹ̀ Plateau láti bí oṣù kan sẹ́yìn báyìí táwọn sì ti ń ké gbàjarè sí ìjọba pàtàkì jùlọ àwọn ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ ọ̀hún níbi tó ti ní káwọn fi ọkàn balẹ̀ níṣẹ́ ni àwọn yóò gbé ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ láti wá àwọn oníṣẹ́ láabi tó ń hu ìwà náà láti wá wọn kàn àti láti fi ìyà jẹ wọ́n lábẹ́ òfin. Ọ̀rọ̀ náà ló ti kọ àwọn ènìyàn lóminú ní pàtàkì jùlọ lórí ìròyìn tó jáde yìí. Níṣẹ́ ni àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà ni wọ́n gbé yẹ̀wò wípé awù sẹ́sù ti pàdídà ó ti ń lé ajá ni àbájá ló pàdídà tó ń lé ọlọ́dẹ àbádìẹ ṣe ti ń jẹ fún ara wọn pẹ̀lú bó ti jẹ́ wípé ìròyìn tọ̀tún tòsì àwọn Fúlàní darandaran òun la ti ń gbọ́ wípé wọ́n ń ṣekú pa àwọn ènìyàn. Níṣẹ́ làwọn Fúlàní ọ̀hún náà tó ti ń ṣe bẹ́ẹ̀ ṣekú pa ara wọn látàrí dúkìá èyí tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ara wọn káàkiri kọ̀ọ̀kọ̀ndù orílẹ̀-èdè Nàìjíríà. Yorùbá ní kí dùn kó pọ̀ ṣókí òní ọbẹ̀ oge mọ́dé mọ́gẹ́ ìfẹ́lẹ̀ òní kọjá ìpín ìpéjú ṣáájú kí n tó wá mọ̀ lọ kókó tí mo mẹ́nu bà ní ìròyìn mi ẹ jẹ́ n pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí i. Àmọ́ wa pé Òlíṣà Àbákòbà ló ní kàkà tóun yóò fi ṣègbè fún àbádòfin tó ní ká máa fi tìpátìkúùkù máwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà láti dìbò kàkà tóun ó fi ṣègbè fún ó tẹ̀ òun náà lọ́rùn kóun lọ sí àtìmọ́lé fún oṣù 6 gbáko. Bẹ́ẹ̀ la sọ mọ̀ wípé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Imo ló ti ṣe nàlàyé pé ẹgbẹ́ òṣèlú PDP ilẹ̀ Igbo òun ò lè darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC bí ti ń wù kó mọ́. Alákòóso tẹ́lẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Katsina ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí ní ẹ̀yìn àìsàn ọjọ́ ráńpẹ́ èyí tó ṣe é. Bẹ́ẹ̀ la sọ mọ̀ pé àtọlọ́pàá àtàwọn ọmọ ogun tó fi mọ́ fìjìláńtì àwọn Fúlàní ọ̀nàdọ́là ẹ̀mí ènìyàn 3 nínú gbọ́tànjí wọn gbé lọ ní ìpínlẹ̀ Kogi náà. Arákùnrin kan la ní ó ṣe bẹ́ẹ̀ dáná sun ìyàwó àti àwọn ọmọ rẹ̀ mọ́lé pẹ̀lú ara rẹ̀ ní ìpínlẹ̀ Abia. Ọ̀gọ̀rọ̀ ẹ̀mí ènìyàn ló ti ṣe bẹ́ẹ̀ bọ́ báyìí nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní orí afárá Karo l'Abuja. Àmọ́ fún apẹ́ nípínlẹ̀ Katsina níṣe ni ọ̀gọ̀rọ̀ àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún náà ti ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ìbọra látàrí ìkọlù tí àwọn báńdíìtì tán ṣe sí wọn nínú oko wọn. Ní paríparí gbogbo ìròyìn wọ́n ṣe bẹ́ẹ̀ yìnbọn pa Fúlàní 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Plateau nílò ètí tí ń kọ́ àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà lóminú pé sádìyẹ ló ń jẹ fún ara wọn ni. Títí di ìgbà tá a tún padà máa pàdé lórí ìkànnì tá a jọ wà yìí àyànfẹ́ Elédùmarè ni ó máa wá ẹ̀yin tẹ́jọ́ olólùfẹ́ wa náà ní mọ̀ bá bíbẹ́ lọ́bẹ̀ńbẹ̀ ṣù àtẹlẹsẹ̀ ńkọ́ abẹ́nàwò ẹ̀ ń bá ní alọ̀ ká mọ́ bọ̀ àní débà nílé láṣẹ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀. What we should do with a new governance system is democracy. It might sound very controversial, but we must confront this question. Is democracy the only model to consider? Is China not doing well for its people? If you took a vote of Nigerians, do you think that they would necessarily return a verdict on democracy? That is something we must not take for granted. I cherish democracy as a Democrat, but I'm not going to say I assume that Nigeria must be a democracy. China is not a democracy. China is only 11 years older than Nigeria. But look at the gap. I remember that the UAE came here in 1975 asking for money. But can you compare Nigeria and the UAE? So when you say, are we impatient? I'm a bit taken aback. Must we spend 300 years because the US spent 200 years? Can't we learn from the examples of those who have become developed? But my big example would be the UAE, developed as it is. China, 1.4 billion people, yet they have been managed. What made them successful? Can't we learn lessons from what made China successful? Here, we have a challenge about our democratic system. And I put that down to the Western political system that enables the person who wins to take everything. Now, if you take everything and exclude others, there'll be problems. But if you have a system, whatever it is, that it includes people, everybody, I don't know what that will be called. If you have a system that includes people,
people, then I think it will be really, really beneficial. Right now, we have a big problem in having a system that excludes. I think you will find the biggest problem we have in Nigeria around exclusion. That I think is the biggest problem. Around